kú ìkàlẹ̀ nílé ní oko ní ẹ̀yìn odi níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ètò ìbáfẹ́ dé. Ìmọ̀mọ́ yín náà ni Dr. Hafiz Abọ́ládé ọmọ bàbá Arámidé. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ti subscribe sórí ìkànnì yìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Àbùdíntolókun àbùdíntolọ́sà owó ò ní wọ́n lọ́dẹ̀dẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ̀yin tí ẹ fún mi ní ẹ̀bùn ní ọlọ́kan òjọ̀kan, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ fún mi ní ìmọ̀ràn, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Níbikíbi tí a bá wà ní orílẹ̀ ayé yìí, àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀ tayátọmọ tẹ̀bí tará. Ẹ̀yin lólùfẹ́ mi pátápátá, nǹkan ò ní ṣẹ̀mí yín o, kò ní ṣẹ̀mí èmi náà. Ọlọ́run ò ní dá ẹ̀mí mi légbodò, kò ní dá tiyín náà ní ègbodò. Àwọn agbénipa wọn ò ní gbé wa pa o. Àwọn afẹ̀jẹ̀yàn rúbọ wọn ò ní fi ẹ̀jẹ̀ wa àtọmọ àtìyàwó wọn ò ní fi rúbọ. Àní jọ ẹni tí wọ́n wá, ìbànújẹ́ wa kéré ó tóbi kò ní wọlé tọ̀ wá, gbòrògbòrò ayé ò ní lù fún wa jó. Ẹ̀rí tí mo mú wá fún wa lónìí, mo mú àgbo àlékó tó dájú dáadáa. Yàtọ̀ sí ká máa mú kú mu, ká máa kó kẹ́míkà sínú. Àgbo àlékó, ìwọ ọkùnrin tíyàwó rẹ̀ ń complain ní tí ó lọ wá nìyí, ń tá lè ṣe fúnra wa ni. Ìwọ obìnrin torí pé okó ọkọ rẹ̀ ò le bó ṣe yẹ kó le mọ́, má rojú ọkọ rẹ̀ káàkiri. Ìwọ láti lọ́sọ́jà àwọn tó ń ta lẹ́kùnlẹ́ja, lọ ra àwọn nǹkan yìí fún ọkọ rẹ̀, má rojú ẹ̀ka mọ́. Ṣùgbọ́n ló ti ń ṣe tẹ́lẹ̀, má rojú ẹ̀kiri mọ́. Ṣùgbọ́n ní for better for worse ni kí láwọn ọmọ rojọ́ ara wa káàkiri fún. Gbìyànjú kó o ṣiṣẹ́ ìfọkọ ẹ̀. Ìwọ tí ìyàwó ẹ̀ bá ń complain, má jẹ́ kí ìyàwó ẹ̀ yan àlè. Àwọn ọkùnrin náà tí a jẹ́ ìjẹkújẹ tá a mú gbogbo oríṣiríṣi nǹkan, tí oríṣiríṣi nǹkan bá sì pọ̀ jù lára àwọn nǹkan dòdò ni mò ń sọ̀rọ̀ pa ẹ̀ o. Ó máa ń pa okó ni, tó kó ọkùnrin òní le bó ṣe yẹ kó le mọ́. Tí jẹ̀díjẹ̀dí bá pọ̀ lára, ó máa ń pa okó. Bẹ́ẹ̀ ni, kò sí àgbo ìdákọ́lẹ̀ tá a lè lò. Tí jẹ̀díjẹ̀dí bá pọ̀ lára, kò ní lè ṣiṣẹ́. Kò ní ṣiṣẹ́ àfi ká lo àgbo jẹ̀dí, ká wá lo àgbo ìdákọ́lẹ̀, ká lo àgbo alẹ́, ká wá lo àgbo flusher. Torí pé nǹkan yẹn ń bára wọn ṣiṣẹ́ ni. Ìwọ tí jẹ̀díjẹ̀dí ò dà láàmú, tó kò rẹ̀ ò le bó ṣe yẹ kó le mọ́, wọ́n dààmú jìnnà mo ti mẹ́rin má gbọ́ wá. Ẹ gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi share àwọn program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Babaláwo la bá jẹ́ ni pásítọ̀ ni wá ní èyíkéyìí tá a bá wò jẹ́. Ẹ gbìyànjú láti bá mi subscribe. Ẹ dákun, á jẹ́ fún wa o. Pásítọ̀ ni wá ní àfáà. Á jẹ́ fún wa bó ṣe jẹ́ fún ajínigbé tó kọjáwé. Á jẹ́ fún wa bó ṣe jẹ́ fún ọ̀sán ìbí tó kọ̀wé. Ajíbáyé lọ́pàá ìlú mọ́tò tó ti lè wí àtìgbò kó máa jẹ́ fèmí àti ní èní. Kí ni nǹkan tí a máa ṣe? Kí ni nǹkan tí a máa wá fún ọkùnrin tó kó rẹ̀ ò le dáadáa? Àgbo ẹ̀ náà ló mú wá fún wa lónìí. Àgbo yìí ó wá pín sí oríṣìí méjì ló pín sí. Ìkànnì ẹ̀sìn báyìí, ẹ̀rí eléyìí dúdú, inú òkè dúdú ló wà. Bí a ṣe ṣe ní ìwọ tí ìyàwó rẹ̀ bá gbádùn ẹ̀ mọ́, òní tí ó lọ tọ́jú ní ìmọ̀ dààmú ara ẹ̀ jìnnà. Ìwọ ìyàwó lọ sọ́jà lọ́dọ̀ àwọn lẹ́kùnlẹ́ja, wọ́n lọ́ mi ra orógbó tútù bá mi lọ wá. Òun náà ni ẹ̀ ń wò yìí, orógbó yẹn lẹ̀ ń wò nínú ẹ̀. Orógbó tútù, ó lè jẹ́ bí 4, ó lè jẹ́ 5, ẹ bá ti fẹ́ kó pọ̀ sí ni. Bá mi wá orógbó tútù àti àlùbọ́sà áyù. Lọ́dọ̀ tiwa a tún pè ní àlùbọ́sà ínsírímù. Òun náà ni àlùbọ́sà áyù. Àlùbọ́sà áyù yìí á fi gé kéékèèké ṣe àtìgé.
kéékèèké. Ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí. Mo bẹ̀ yín, ẹ bá mi subscribe, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Tí a bá ti wá àlùbọ́sà áyù yìí, ẹ bó èpo ara ẹ̀, ẹ gé kéékèèké, ẹ gé sínú ike ọlọ́mọrí báyìí. Ṣé a ti gé? Ẹ bá mi wá atare táwọn olóyìnbó ń pè ní alligator pepper, òun náà ni ẹ̀ ń wò yìí. Ṣé ti atare ta ti gún, atare ló wà nínú ẹ̀. Àlùbọ́sà áyù, atare àti orógbó tútù pẹ̀lú kákándóró. Ọmọ tó pè kákándóró, ẹ̀gbọ́n èdè ìlú wa mo fi pè é. Kákándóró làwa ń pè é lọ́dọ̀ tiwa. Àwọn kan pè ní atalẹ̀ funfun. Àwọn lọ́dọ̀ tiwa nílùú tiwa o, kákándóró ni àwa ń pè. Kákándóró náà ń pè ní ginger, táwọn olóyìnbó ń pè ní ginger. Ó ti yé yín? Ẹ bó èpo ara kákándóró yìí, ẹ gé òun náà kéékèèké, ẹ gé sínú ike. Ṣé ẹ ti gé sínú ike? Bá ti wá gé sínú ike, bá mi lọ wá omi àgbọn. Omi àgbọn náà lẹ̀ ń wò yìí o. Omi àgbọn là á fi kì í o. Omi àgbọn, ẹ rí pé orógbó lẹ̀ ń wò nínú omi yìí. Ó ti yé yín? Omi àgbọn, orógbó tútù, kákándóró tí a mọ̀ sí ginger, àti àlùbọ́sà áyù tí a mọ̀ sí àlùbọ́sà ínsírímù, àti atare. Ká kó mélòó nìyẹn? Kákándóró, àlùbọ́sà áyù, atare, kò jù bá náà lọ, àti orógbó kò jù bá náà lọ. Ẹ bu omi àgbọn sí i. Omi àgbọn ni o, eléyìí ò ní ọtí nínú. Omi àgbọn là á fi ń kì í. Ẹ jẹ́ kí a máa mú lóòrèkóòrè. Ṣọ́ọ̀tì kan láàárọ̀, ṣọ́ọ̀tì kan lọ́sàn-án, ṣọ́ọ̀tì kan lálẹ́. Bàbá, ẹ gbàgbé ìtókù. Ìyàwó yín yóò yìn láwo, yóò dúpẹ́ lọ́wọ́ yín pé bàbá Kàrímù, ó ṣe omi àná, bí ó ṣe jẹ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì tó tún jọ mọ́ irú eléyìí, ẹ bá mi lọ wá kákándóró tí a mọ̀ sí ginger, àti àlùbọ́sà áyù, àti ẹ̀rù alamọ. Kákándóró, àlùbọ́sà áyù, ẹ̀rù alamọ. Ṣé ẹ kọ́lẹ̀? Ẹ máa pa àwọn nǹkan sílẹ̀, torí fún àǹfààní àwọn ọkùnrin náà ni. Ẹ mọ̀ pé àwa náà ni òpómúléró. Tópò ilé bá ti wọ́, ilé ti wọ́ nìyẹn. Àtèmi àti yín, ilé wa ò ní dàrú. Kákándóró, àlùbọ́sà áyù, ṣé ẹ kọ́lẹ̀? Orógbó tútù àti ẹ̀rù alamọ. Ṣé ẹ kà á? Kí ló tún kù? Wọ́n ń pe kinní kan ní kànáfùrù. Ẹ fi kànáfùrù, ẹ fi kún. Bá mi wá ọsàn wẹ́wẹ́ tí a mọ̀ sí òroǹbó. Ẹ gé ọsàn wẹ́wẹ́ yìí, ẹ gé kéékèèké, ẹ kó sínú ike. Ṣé ẹ ti kó sí i? Ó yá, ẹ da omi àgbọn sí i. Ẹ gbé pamọ́ láàrin ọjọ́ kejì, ọjọ́ kẹta. Bàbá, iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ jẹ́ kí a máa lò ó. Ṣé a ti ń lò ó? Ẹ lò ó. Ìyàwó yín ó dúpẹ́. Ìwọ ìyàwó, ṣe fún ọkọ rẹ. Kọ́kọ rẹ máa lo àgbo yìí dáadáa. Kọ́kọ rẹ máa lo àgbo yìí lóòrèkóòrè. A máa ń ṣe àgbo, a máa ń lọ sọ́jà lọ ṣe àgbo fún ọkọ wa. Kò sáburú bẹ́ẹ̀ ká ṣe àgbo fún olólùfẹ́ wa. Ìwọ ìyàwó, ṣe fún ọkọ ẹ. Ìwọ ọkọ náà, ṣe fúnra ẹ. Kó jẹ́ pé ìyẹn ni ó máa dá wàhálà lẹ̀ láàrin ọkọ àti ìyàwó. Ó ti yé yín? Ọlọ́run ní dá wa láàmú. Ẹ lè fẹ́ pè mí, ẹ pè mí sórí àwọn nọ́mbà yìí: 08039336675, 08053133142. Ká fi lè pàdé. Ó dìwọ̀ bí ọjọ́rọ̀.